Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí ṣàlàáfíà lẹ bá gbogbo lé. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá Nation ló lè ṣe. Lọ́wọ́ yìí ó ti dojú ẹ̀. Ariwo tá à ń parí. A ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan jẹ́ kí olóyè Sunday Igboho kó padà wálé. Eléyìí ní. Ẹlẹ́ẹ̀kejì, a ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wa gba Yorùbá Nation kó tó pẹ́ jù, àbí ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ṣùgbọ́n ó wá dàbíi pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó dàbíi pé wọ́n ti gé tí wọn lọ àgbọ́ kankan. Ká tiẹ̀ ní pé òkè o tiẹ̀ tí ìfẹ́ bá wa gba Yorùbá Nation kí wàá lolóyè Igboho yìí ń ṣe lẹ́yìn odi. A ti pariwo títí, gbogbo ọmọ Yorùbá wọ́n ti pariwo títí, wọ́n ti ní kí a má dẹ́kun àti máa pariwo yìí, àwa máa kọ̀ntínú àti máa pariwo yìí, tí bàbá fi máa gbà pé ókè àwọn ọmọ yìí ẹ má bínú, ókè ó ti yé yín. Lọ́wọ́ yìí ó ti ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ lè má tí ì rí fídíò yìí, àwọn kan lè ti rí. Lọ́wọ́ yìí àwọn títí nọ́ọ̀tì gbogbo wọ́n ti jáde tán wípé 2027 yìí kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan gbàgbé ẹ̀. Àwọn ọ̀dọ́ leléyìí o, kò ṣe àwọn eléyìí ò tẹ̀ ń ṣe pé títí El-Rufai, àwọn ọ̀dọ́ ló jáde tán báyìí. Wọ́n ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kán gbàgbé ìdìbò 2027 nítorí pé àwọn ò ní dìbò fún. Kò wá tán síbẹ̀, àwòrán náà lẹ́ ń wò yìí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ya gbogbo pósítà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní north. Tẹ́ bá dẹ̀ wò títí ẹ máa rí i pé nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé, ọ̀hún náà ń pariwo pé north ni wọ́n ti ní ìbò tó pọ̀ jù, pé north ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ní ìbò tó pọ̀ jù. Lọ́wọ́ yìí wọ́n sọ pé bó ṣe wà yìí o, pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbàgbé páwọn ò dìbò mọ́. Kí ni ìdí tán fi pariwo jáde? Wọ́n ní pé ebi ti fẹ́ lu àwọn pa. Wọ́n ní ebi ó ti fẹ́ lu àwọn pa, pé nǹkan ti wọ́n jù lọ́jà, àwọn ò róúnjẹ jẹ, pé nǹkan ti wọ́n. Ṣé ń ríṣẹ́? Níbi táwa ti ń pariwo oúnjẹ lásán ni pọ́blẹ́mù tẹ̀yìn, oúnjẹ lásán òun ni pọ́blẹ́mù tẹ̀yìn fi gbé jáde. Pẹ̀lú àwọn tí wọ́n rán yín, oúnjẹ lásán ni pọ́blẹ́mù tiyín. Níbi tí wọ́n ti ń pa àwọn èèyàn lójú méjèèjì, kò dọ́dọ̀ tẹ̀yìn. Ṣùgbọ́n nǹkan tẹ̀yìn lè fi gbé jáde tẹ́lẹ̀ fi ní pé fẹ́ fi mú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wálẹ̀, òun ni oúnjẹ. Ṣó ti wá ń yé yín báyìí? Àwọn ti wo gbogbo ọ̀nà pé báwo la ṣe máa mú ọ̀gbẹ́ni balẹ̀, báwo la ṣe máa mú balẹ̀ tí kò fi ní jáde ní 2027. Ẹ ká parọ́ ebi mọ́. Àwọ̀ ní pé kò sóúnjẹ, àwọ̀ ní pé oúnjẹ wà ń lù o, kò ṣe pé à ń support pé oúnjẹ wà. Ṣùgbọ́n tó bá yẹ pé ebi nìkan lẹ́yìn lè ti torí ẹ̀ máa jáde pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní padà wọlé, that means orí yín burú. So now ẹ̀yin sọ̀rọ̀ pé ebi, àwọn tí wọ́n wá ń pa ní ojú méjèèjì lójoojúmọ́, tá à ń pariwo pé wọ́n máa ń pààyàn, tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin yìí kan náà, ẹ̀yin lẹ wà ń di ẹ̀, ẹ̀yin títí nọ́ọ̀tì, ẹ̀yin lẹ wà ń di pípa. Sọ kankan sí yẹn, ṣùgbọ́n oúnjẹ lẹ́yìn gbé jáde, tí rẹ́dì. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ya gbogbo pósítà, wọ́n ya oríṣiríṣi. Wọ́n níbikíbi táwọn bá ti rí pósítà ààrẹ Bọ́lá Ahmed Tinubu yíya ni, òun náà lẹ́ ń wò yìí, òun lẹ́ ń rí tí wọ́n ya yàmàyàmà yìí. Ṣùgbọ́n ìtawà wa ń pariwo rèé, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti wá ń yé everybody báyìí, ṣó ti ń yé yín báyìí. Tó bá yẹ pé àwọn títí nọ́ọ̀tì ni ẹ gbójúlé, nítorí àwa ọmọ Yorùbá àwa ń pariwo à ń pariwo pé ẹ bá wa dá olóyè Sunday Igboho padà. Ní pé tí rẹ́dì ni o, bóyá ẹ máa ṣe ni o, àti ìgbọ́ kankan.
ṣùgbọ́n àwa a ní dẹ́kun ẹ̀, a máa pariwo lójoojúmọ́ ni. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ, ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ọmọ Yorùbá ló wà ń bẹ̀ o. Wọ́n ní pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Á fi lẹ̀kẹ̀ sídìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni wọ́n dìbò, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan wọ́n gba owó, wọ́n ṣe oríṣiríṣi kí wọ́n tẹ̀ tó lè kán tó lè máa pariwo pé òkè o àwa la wà ń bẹ̀. At the end of the day, most of them gan kò pay wọn, kò ṣe pé ó pay wọn lọ títí náà bá ṣe ń sọ̀rọ̀ yìí, kò pay wọn lọ títí. Tá bá dẹ̀ fojú inú wò ó, àwọn ọmọ Yorùbá wọ́n pariwo pé àti rí kankan tí ààrẹ Bọ́lá Ahmed ṣe fún ilẹ̀ Yorùbá o. At least tó tẹ̀ jẹ́ pé bọ́n tẹ̀ ṣe ń jí wa gbé, tó tẹ̀ ṣe ń da ìlú rú, tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n tẹ̀ dúró tán pé ẹ má tẹ̀ cross ilẹ̀ Yorùbá rárá, ẹ má cross ilẹ̀ Yorùbá, jẹ́ káwọn yẹn máa gbádùn, kán máa gbádùn. At least àyè mọ̀ pé òkè o, pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n tẹ̀ ṣe léyìí ná. Ìdí táwa fi ń pariwo Yorùbá nation léléyìí o. Òkè ká tẹ̀ wò pé òkè o ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n lo ọdún 4 wọ́n lò ó pé eléyìí táwọn ọmọ àwọn tí náà wọ́n ti ń wá àtàmọ̀ la máa pé gbogbo àwọn lè. Àwọn èèyàn ti jáde pé àwọn bíi El-Rufai àwọn ọlọ́run wọn, wọ́n mọ nǹkan tó ń ṣe. Nítorí pé tó sì lè jẹ́ pé ọ̀rọ̀ ibi nìkan ló bá yín, wọ́n ń pa àwọn èèyàn lọ́tún, tó ń pa àwọn èèyàn lósì, ẹ̀yin ò tiẹ̀ sọ sí pé bọ́n ṣe ń pààyàn. Àwọn kan tẹ̀ ní síbẹ̀ nǹkan ṣe bẹ́ẹ̀ yín náà lẹ́ ń pa àwọn èèyàn. Nǹkan tó kàn jẹ yín lógún ni pé kó ń jẹ́ wà kẹ́yìn jẹun, of which gbogbo ẹ̀ náà àtàmọ́ ni. Ibi táwa ti ń pariwo pé kí ìlú tòrò, ìlú ò tòrò, látàrí iṣẹ́ burúkú tẹ̀yìn títí náà tí náà tẹ̀ ń gbé ṣe ni. Àbí tá bá ń pariwo Fúlàní lẹ́ni Fúlàní lọ́la, region wo làwọn yẹn ti wá, ẹ̀yin ò sọ sí yẹn, ẹ̀yin wá ń jà fún bẹ́ẹ̀ ṣe máa lé ààrẹ dànù, so that tẹ́ bá ti wá padà ẹ máa wá bàjẹ́, máa tọ́nu gbogbo upside down, kò ní yẹ yín, bẹ́ẹ̀ ni kò ní yẹ gbogbo yín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu làwa ní láti bá sọ̀rọ̀. Bàbá, ṣẹ́yìn náà ti rí bó ṣe ń lọ báyìí. Yorùbá nation ní ọ̀nà àbáyọ o, ariwo tá à ń parí. Ẹ tẹ̀ kọ́kọ́ bá wa fún olóyè Sunday Igboho ní agbára yẹn náà pé pé bó ti ṣe wà yìí o, kí kankan máa ṣe, kó máa padà bọ̀ nílé bàbá ẹ̀, kó dúró tán nílẹ̀ Yorùbá. Gbogbo táwọn ti náà ti tán pariwo yìí, mélòó ni wọ́n, mélòó lára wọn. Ẹ̀yin kẹ́tẹ̀ kan tiẹ̀ sọ pé kí olóyè Sunday Igboho ìwọ tẹ̀ ó yá padà sílé, tẹ̀ kọ́kọ́ lọ dilé múná, ó dàbá ara bí orí wọn ò fẹ́ pé there from there ẹ má bá gba Yorùbá nation now. Nítorí pé àwọn ará bíi wọ́n ti ń dúró sórí ọwọ́ wọn báyìí, kò dẹ̀ sí ìkọ̀kọ́ tó kó tiẹ̀ kàn wá ń bẹ̀ náà. Bóun wọn kan dúró sórí etí wọn, kò sí ìkọ̀ tó kàn wá. Wọ́n ti ń ya pósítà, kò sí yẹn ò tiẹ̀ kan ayé náà. Ẹ̀yin lẹ máa tún ìlú tiyín ṣe. Ẹ̀yin lẹ máa kò yé yín sà. Ẹ̀yin lẹ máa sọ pé kẹ́yìn ọmọ Yorùbá o, bó ṣe ń lọ yìí o, mo dúró tán fún yín. Pé mo dúró tán fún yín. Nǹkan táwa ń pariwo rèé. Because bí gbogbo ẹ ṣe ń lọ yìí kò bójú mu o, kò bójú mu. Nítorí Ọlọ́run, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Ìdí táwa fi ń pariwo rèé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ dákun, ẹ jẹ́ kó rí bó ṣe yẹ kó rí. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kó rí bó ṣe yẹ kó rí. Àfi kí Elédùmarè ṣàánú gbogbo wa ni. Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ lórí eléyìí. Ẹ̀yin èèyàn wa, a ó máa bẹ̀ o. Ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. Ẹni tó bá lá máa bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.